gbogbo jínigbé yìí Fúlàní náà kọ́ ní gbogbo wọn o àwọn ọmọ wa tó ṣe yahoo 80% wọn ṣe yahoo mọ kidnapping ni o àrọ̀bù rọ́bù mọ́ o ẹjọ́ ọjọ́ mẹ́rin ti gbọ́ pé wọ́n lọ fọ́lé mọ́. láàárín ọ̀sẹ̀ bíi 2 sí 3 sìn Sunday Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. wọ́n dẹ̀ pẹ́lẹ̀ yóò rọ̀ àkọ́lé tó táwọn èèyàn gbọ́ ẹ̀yin Yorùbá ẹgbẹ́ yín bí àwọn ajínigbé ti ń bẹ̀rù ẹni tó sọ tó ẹ̀kẹ́ fi proud pé this is my man this is our man ẹ̀yin lẹ wá ń takò. ẹ fún mi láyè kí n gbégun wọ mọ́ṣáláṣí ẹ fún mi láyè ẹ jẹ́ kí n bá yín ṣiṣẹ́. gbogbo ìlú bí ìjínigbé bá ti wáyé gbogbo olórí ìlú yẹn wọ́n máa suspend wọ́n á dé arrest. kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory kó o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá ti àdìbò síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni. 80% ìjínigbé yẹn olólọ́wọ́ àwọn olórí ìlú gan àtọ̀tọ̀kùnrin nínú. bó ṣe play drama tiẹ̀ kí Gani Adam play drama tiẹ̀ kí àwọn OPC body míì náà kan play drama tiwọn kí Agbẹ́kọ̀yà dé kan play drama tiwọn all these bandits will be afraid. tipẹ́ tàǹdàbí ó dá mi lójú pé obì ó padà yẹn dandan ni àti pé tí ẹni tí a bá ń pè ò bá gbọ́ pinipini náà ò ní síwọ́ pípini ni o lórí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ètò ìjínigbé àti àìsí ààbò tó péye lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá àṣà tún jáde gẹ́gẹ́ bí ìṣe wọn nítorí pé ìgbáyégbádùn ọmọ Yorùbá àti ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wọ́n lógún níbi tí wọ́n ti fi àwọn àfihàn kan hàn níbi tí ẹnìkan ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ kan ti jáde tó ti fún ìjọba àpapọ̀ lámọ̀ràn àti irú ìgbésẹ̀ àgbè níwọ̀n bí a ti ṣe ń pariwo Yorùbá nation tipẹ́tipẹ́ tó sì dàbí ẹni pé kinní ọ̀hún ò fẹ́ bọ́ sójú ẹ̀ ṣùgbọ́n ṣá o níwọ̀n bí ó ṣe jẹ́ ẹni tiwa náà ló wà ń bẹ̀ ìyẹn Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá àti tó sì jẹ́ olórí orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ṣá o nípa bí àwọn Fúlàní ti wá ń da ìjọba rẹ̀ nù àti nípa ìjínigbé ó sì ń lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bàbá yìí ti wá fèsì nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ wípé àti rí àwọn ajínigbé yìí kì í ṣe ń tó lè ṣùgbọ́n onírúurú ìgbésẹ̀ òun náà lágbè níbi tí wọ́n ti gba ìjọba àpapọ̀ nímọ̀ràn wípé ìlúkìlú àbí níbikíbi tí wọ́n bá ti jí àwọn ènìyàn gbé wípé ẹni tó jẹ́ olórí ìlú bẹ̀ tàbí tó bá jẹ́ baálẹ̀ bẹ̀ wípé ó yẹ kí ìjọba àpapọ̀ máa mú wọn síkún ni o láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé tó ń wáyé ní àwọn agbègbè kọ̀ọ̀kan ó ní ọlọ́wọ́ ẹni tó jẹ́ olórí ibẹ̀ nínú àti pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ sí i bàbá yìí wá fò sàkì nínú ọ̀rọ̀ wọn wípé ẹ ó rí pé lóde òní olè jíjà àti ilé kíkó òpó bíi tàtijọ́ mọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ yahoo tí wọn ò dẹ̀ ríṣẹ́ àwọn ṣe mọ́ tó sì jẹ́ sí pé owó ńlá ti fẹ̀ mọ́ lójú òun náà ló jẹ́ pé iṣẹ́ ìjínigbé yìí ni wọ́n yàn láàyò nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti tẹpẹlẹ mọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jí wọn gbé yìí tá à ń pè ní àwọn Fúlàní púpọ̀ nínú wọn kì í ṣe Fúlàní ọmọ Yorùbá wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yà Ìgbò wà ń bẹ̀ nínú bẹ̀ òun náà láti rí àwọn kan tí wọ́n jáde gbayagbaya tako Sunday Igboho tí wọ́n sọ wípé ojú ayé ni Sunday Igboho ń ṣe àti pẹ̀lú pé content creator náà ní í ṣe àwọn tí wọ́n jáde lórúkọ Ìbà Gani Adams tí wọ́n pera wọn ní ọmọ ẹgbẹ́ OPC òun náà ni wọ́n ti fún ṣàkín wípé Sunday Igboho ń ṣe kárí mi ni o àti pẹ̀lú pé Igboho ṣàkóló oògùn ibẹ̀ náà tó ní a rí ọmọkùnrin kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tó ti fún ṣàkín wípé òṣèlú ni wọ́n fi kíní ọ̀hún ṣe pépé bí òṣèlú bá ti ń bọ̀ báyìí òun náà ni àwọn èèyàn máa ń tako Ìbà Gani Adams ó ní Ìbà Gani Adams ní ọpọlọ èyí tá a fi ṣe ètò òlù níbi dídákẹ́ tí Ìbà Gani Adams ti dákẹ́ kí ṣe tójó ní bàbá yìí lọ́pọ̀lọpọ̀ láti wo nǹkan tó máa ṣe ni ṣùgbọ́n arákùnrin kan jáde tó lo gágà tó fìgò sójú òun náà ló ń gbógun ti Sunday Igboho tó sì sọ pé lórúkọ Ìbà Gani Adams lòún ṣe yìí torí tẹ bá wo ibi tó dúró sí lẹ́yìn ohun tó ní ṣe pẹ̀lú Ìbà Gani Adams òun náà ló gbé síbẹ̀ ibi tó ti ń sọ̀rọ̀ tako Sunday Igboho wípé tiẹ̀ pọ̀ wípé sóun nìkan ni alágbára nílẹ̀ Yorùbá ni jẹ́ pé òun nìkan náà ló máa ń yọjú sóhun gbogbo ọ̀rọ̀ wá pọ̀ tí bàbá àṣà sọ pé tẹ́ ẹ bá ti rí ọmọ àlè Yorùbá ẹ ti mọ̀ nínú ẹ̀jẹ̀ wọn ìsọ̀rọ̀ sí wọn àti ìhùwàsí wọn lẹ́ẹ̀fì mọ̀ ìpè tó wá lé ń bẹ̀ ni pé àti wá dá ọmọ àlè mọ̀ ẹni tó jẹ́ pé Fúlàní ló fún ìyá ẹ̀ lóyún àbí ló sàbálẹ̀ oyún tán fún bàbá ẹ̀ àbí tí bàbá ẹ̀ fún un pé àti wá dá wọn mọ̀ ó lágbára pọ̀ ṣùgbọ́n nípa ìsọ̀rọ̀ sí wọn àti ìwà wọn láàfin mọ̀ onírúurú àṣírí náà ni bàbá àṣàtú nínú kìnní yìí ibi tí wọ́n sì ti fi fọ́nrán ọ̀hún hàn wá tẹ́ ti máa gbọ́ gbogbo ẹ̀ àti fọ́nrán kìnní kejì kẹta ibi tá a ti kó kìnní ọ̀hún pọ̀ láti jọ́pọ̀ ibi tí a ti ṣàwọn àfiwé ọ̀rọ̀ yìí ẹ̀ sì gbádùn kìnní ọ̀hún dọ́ba ni o ó wá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ o ní ọ̀mọ̀ àrùn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò bí kìíní ọ̀hún bá sì sí ń jábọ́ bí àpò ìrírí àwa ò mà ní jẹ́ kí tí yín ó di sí ẹ jẹ́ máa bẹ́ẹ̀ tó ń bẹ̀ ẹ já ṣíà ẹ̀ àwọn ọmọ Ìbà Gani Adams ti dìde o láti ṣiṣẹ́ tako Sunday Igboho bàbá àṣà ti ní ẹ máa gbàdúrà fún torí àwọn èèyàn wọ̀nyí wọ́n lè dìdìkú di ìṣẹ́rù Sunday Igboho ẹ̀yin ẹ sá tẹ subscribe button síbẹ̀ ẹ ta aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ torí bẹ́tù ọ̀hún bá sì ń lọ náà láà máa bò yín bọ̀ ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ o. ọkùnrin kan wá jáde lánàá tẹ bá rí ó jáde bàbá yẹn wá ń ṣàlàyé fún wa èyí mú fídíò bàbá yẹn wá o
bàbá yẹn ń jẹ́ kó mọ yé wa nípa ọ̀rọ̀ oní security dé ó sọ̀rọ̀ gan dẹ̀ fa kò mọ òkun bẹ̀yọ àwa náà dẹ̀ ti propose irú ìrìn àjò bẹ́ẹ̀ rí wípé tọ́rọ̀ bá rí báyìí ẹ jẹ́ àmọ́ rí báyìí gbọ́n àlàyé tí bàbá yẹn sọ. another ìgbésẹ̀ tíjọba lè gbé ní banditry yìí tí ó fi end ẹ jẹ́ kí governors the president first the president should make a presidential broadcast pé gbogbo ìlú tí ìjínigbé bá ti wáyé gbogbo olórí ìlú yẹn wọ́n máa suspend ẹ̀ wọ́n á dé arrest ẹ̀ mi ò mọ̀ bóyá gẹ́ẹ̀tì tí mo sọ gbogbo ìlú tó bá ti jíyàn gbé olórí ìlú yẹn baálẹ̀ ló wà ńbẹ̀ ni o ọba ló wà ńbẹ̀ ni o kìnnìkan ló wà ńbẹ̀ ni o tó bá ti jíyàn gbé lu ẹ̀ àá arrest àlẹ́ ẹ̀kọ́ lórí oyè á dé arrest ẹ̀ ẹ̀ rí pé ìjínigbé máa dúró because 80% ìjínigbé yẹn olólọ́wọ́ àwọn olórí ìlú gan àtọ̀tọ̀kùn nínú sẹ́rí ẹ̀rí yẹn baálẹ̀ tó ti mú olórí tó ti mú lọ́yọ̀ọ́ sí ní ti Ògbómọ̀ṣọ́ tó sẹ́yìn ẹ̀rí pásítọ̀ tí wọ́n mú lọ́gbómọ̀ṣọ́ tó ń preach lórí púpì tó yẹ kó ló ń gbé bàbá jínigbé tó ti gbẹ. This thing dey start today o sọ sáàpù yẹn fún yín rí o ṣe but the people will say it's barbaric and that's the only way you can stop this thing. ẹ jẹ́ sọ kí ni kan fi lé ní gbogbo jínigbé yìí Fúlàní náà kọ́ ní gbogbo wọn o àwọn ọmọ wa tó ṣe yahoo 80% wọn ṣe yahoo but kidnapping ni o àmrọ̀bù rọ́bù mọ́ o ẹjọ́ ìjẹ́ ọjọ́ mẹ́rin lẹ́ti gbọ́ pé wọ́n lọ fọ́lé mọ́ ló bẹ̀rẹ̀ irú àwọn Delta Edo àwọn area ilẹ̀ Ìgbò pẹ̀lú ẹ bá ti kúrò ní ọ̀rẹ́ sókè ohun tí wọ́n fi ṣe iṣẹ́ òòjọ́ wọn tẹ́lẹ̀ nìyẹn when we are going from Agbo tá a lọ Warri tá a lọ Port Harcourt gbẹ àmọ́ máa mọ́tò tá a máa wọ̀ torí àwọn ajínigbé yẹn iṣẹ́ wọn ni I knew somebody very well tó jiyàn pé ní 1998 group wọn tó ń gba 500,000 ibi tí wọ́n ti ń ṣe àwọ̀ ni wọ́n ti mú wọn wọ́n gbé lọ sí Central Prison ṣé wo eré ọkọ̀ àbíbì náà gbé wọn lọ àwọn family ló dá owó jọ tí wọ́n lọ free ẹ̀ tán lọ replace ẹ̀ ní Central Police through kíni àwọn wọ́dà because it's long kí ni mo fi lè sọ sí rest because it's 98 wọ́n free ẹ̀ mílíọ̀nù wọ́n ti prepare gbogbo ticket ẹ̀ mọ̀ pé trademark tí wọ́n nìyẹn wọ́n ti gbé lọ sí US it's now a multi-millionaire iṣẹ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ rí gómìnà tí wọ́n ẹ̀rí pé òun ò fi bá wọn ṣeré the kidnapping is reducing in that area bó ṣe storm forest yẹn wọ́n mú wọn lójoojúmọ́ he even want to pass an law now ní Edo State pé anybody tó bá ti wá mú kí wọ́n gbé wọn sí ìpòǹbà kiri kan South Square yẹn ibẹ̀ ni wọ́n ti máa pa wọ́n kí gbogbo aráàlú lè rí wọn. bó ṣe play drama tiẹ̀ kí Gani Adams play drama tiẹ̀ kí àwọn OPC body míì náà kan play drama tiwọn kí Agbẹ́kọ̀yà dìde kan play drama tiwọn all these bandits will be afraid. ọjọ́ tí Sunday sọ̀rọ̀ yìí Igboho àní the second day làwọn tó gbẹ̀yàn l'Ógbómọ̀ṣọ́ náà rí tíṣù ransom àti demand wọn did you hear that? wọ́n gbọ́ statement yẹn wọ́n rí body work àwọn èèyàn kí Ìgbòho lọ bá Ìgbòho náà sọ pé òun lọ s'Ógbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ rí pé lè yóò rọ̀ according to táwọn èèyàn gbọ́ ẹ̀yin yóò bẹ ẹgbẹ́ yín tí àwọn ajínigbé ti ń bẹ̀rù ẹni tó sọ tó ẹ̀kẹ́ fi proud pé this is my man this is our man ẹ̀yin lẹ wá ń takò èmi ò ká ti portable sí náà torí bóyá tó gbé ó ti wò rí ẹ mọ̀ pé gbogbo kan ló máa fi ń ṣeré tiẹ̀ òun ò take kan serious we just use every situation to do laugh àbí kí náà pé but àwọn tó nu èmi jù ó ní ti local government chairman àdúgbò yẹn you shouldn't have said that openly kò condemn ẹ ṣeun. àwa broadcasters ó ta fi ń jẹ tẹ́lẹ̀ ni pé wọ́n gbé Toyota Corolla kan wọ́n gbé Jeep kan mọ́tò mélòó lẹ́gbọ́n kan jí gbénu wájú ilé mọ́ àfàwọn elébi olè ó kó fóònù látọjú lò tó já fóònù gbà wọ́n dẹ̀ fẹ́ fífa gbaná ni so ká mọ̀ dà fà síbòmí ìfúnradẹ́ ọ̀ ẹ̀yin Yorùbá àtàtà this is high time ẹ bá dẹ́nìkan ó ṣe drama o ó ṣe scope o ó ṣe episode o nígbà tó ti lè gbére ẹ̀ dìde tó lò ó ṣetán láti free ẹ̀yin Yorùbá let the Yorùbá support him. bàbá yẹn ní kéèsì security tẹ́rì kí ìjọba ó ṣòfin ìlúkìlú agbègbè kágbègbè tí wọ́n bá ti gbọ́ pé wọ́n jí ìyàn gbé ẹ sáà náà gan baálẹ̀ bẹ̀ DPO bẹ̀ gan yẹ wọ́n mú àwọn méjèèjì àtọba tó bá wà níbẹ̀ bá wà sọ bá ní bó ṣe baálẹ̀ ni ẹ sáà náwó gan ẹkún ọlọ́bi tẹ́ ti lọ scrutinize wọn dáadáa tẹ́ bá ṣòfin yẹn ẹ rí i pé wọn ò ní jíyàn gbé mọ́ torí ìjínigbé a ti rí i wípé kì í ṣe pé ẹnìkan ní ń dá ṣe ẹnìkan ò lè dá ṣe
ẹnìkan ò lè dá èrò yẹn rò kó dẹ̀ ṣe successfully. Ejò máa ń lọ́wọ́ nú, bọ́ọ̀bà ò mọ̀ sí, ìjòyè ó mọ̀ sí, bíjòyè ò mọ̀ sí, ọ̀gá ọlọ́pàá state local government yẹn ó mọ̀ sí. Bí ṣe ń lọ káàkiri nìyẹn nílẹ̀ Yorùbá, nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà. Bàbá yẹn propose ẹ̀ bẹ́ẹ̀. Ìgbé tíjọba bá lè ṣòfin irú rẹ̀, ẹ rí i pé gbogbo kínní yìí yóò kọ́kọ́ lọlẹ̀ náà, bí ò lọlẹ̀ tán yóò close to 20% tí ó ṣẹ́kù tá a mọ̀ pé ìyẹn ló kù. OPC lèmi lẹ́gbàá ibà Gani Adams kò ń ṣe irú ẹ. Sunday Igboho ló máa pa òmọ́kọ àkókò tí OPC lẹ́nu ìwọ báwo. Sunday Igboho fẹnu gba nation, fẹnu gate, fẹnu dáràn, kò ń ṣe ẹni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá, kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe. Wọ́n bá bí yàrá ya ìdá jáde. Sunday Igboho has nothing to offer the Yorùbá race. Yàtọ̀ sí àpò tiẹ̀, yàtọ̀ sí àwọn tó súnmọ́, àwọn tó jọ ń jẹ́ ń dìmọ̀ dàrú. Tó bá lè kájọ́ làwọn kan, àwọn institution kan, bí wọ́n ṣe lè sọ̀rọ̀. Toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́, o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wà pẹ̀lú àwọn bloggers yẹn lọ nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn. You are a politician. Damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀. Tí òṣèlú bá ti ń bọ̀ lọ máa ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní owó láti lọ máa àtàkì ààrẹ Gani Adams. Wọ́n pe ààrẹ láti wá bá wọn ṣe ìjọba wọn. Wọ́n pe ààrẹ láti dá sí nǹkan tí ó ń lọ. Wọ́n pe ààrẹ láti involve wọn sí àwọn angle kankan. But tí òṣèlú bá wá tún ti ń bọ̀, wọ́n wá lọ recruit àwọn èèyàn láti fẹ́ bà ìràwọ̀ jẹ́, láti fẹ́ bà orúkọ ààrẹ jẹ́. Gbogbo ethics, gbogbo ID, gbogbo kínní òun ló yé mi dáadáa ni mo dẹ̀ understand. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé most àwọn tó bá ń attack yẹn mo kàn máa ń fi wọ́n ṣe ẹyẹ ni pé ààrẹ jẹ́ ẹni tó wà intelligent, ẹni tó gbọ́n. And ẹ bá dẹ̀ lọ wo in the history of gbogbo àwọn ààrẹ, àwọn ọmọ Yorùbá láìkí kí wọ́n máa fi alágbára wọn rúbọ. Apart from ààrẹ, ẹ jẹ́ ká wo nǹkan tó ṣe fún Lísàbí Agbòǹgbò Àkàlà. Ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára wa ló máa ń dùn. Àwọn tó bá betray wọn, ayé wọn máa ń padà bàjẹ́. But ó yẹ ká kọ́, ó yẹ ká stop ẹ̀. Ní ìgbà tó máa pa Akíntọ́lá, ẹ mọ bí ó ṣe lọ, bó ṣe fi rúbọ. Nígbà tó máa tún pa MKO Abiola, nǹkan tó fa Abiola ń rúbọ fún, which is democracy and benefit lẹ́ni. Mélòó ni family Abiola tó ń bá wọn jẹ́ ń bẹ̀? Ọmọ Abiola mélòó ló ṣe governor? Ọmọ Abiola mélòó ló fún ní minister? Ọmọ Abiola mélòó ló jẹ èrèṣẹ́ tí bàbá ẹ̀ ṣe? Abiola fẹ̀mí ẹ̀ lélẹ̀ ni. Tí wọ́n bá pa Abiola, a lè má gba democracy tí ò bá fẹ̀mí ẹ̀ sílẹ̀. Democracy yẹn là ń benefit lẹ́ni. Now insecurity tó wà ní country, àwọn ara wọn náà ni wọ́n fọwọ́ ara wọn fà. Àwọn ni wọ́n fa ọ̀rọ̀ insecurity. Kí ló wá dé ẹ̀yin tẹ́ ń fa ọ̀rọ̀ insecurity? Tí bàbá ìdẹ̀ jáde pé ẹ fún mi láyè kí n gbégun wọ mọ́ṣáláṣí, ẹ fún mi láyè, ẹ jẹ́ kí n bá yín ṣiṣẹ́, ẹ wá fún wọn láyè. Ẹ wá àwọn tó dẹ̀ jókòó sí comment section àtàwọn tó ń post kò ń ṣe fault wọn, ẹlòmíì ò understand. Kò yé ẹlòmíì pé Ọ̀yọ́ empire kọ́ la wà. Kò yé ẹlòmíì pé a sì ní ayé ìgbà kan tó yẹ pé ààrẹ ló máa ń ṣígun. Wọ́n ti gbàgbé pé tí a ti ní ìjọba míì tó jẹ́ pé federalism system of government ni comprises of 3 arms: the executive, the legislative and the judiciary. Àwọn ni wọ́n ṣèjọba. Under executive yẹn láti rí president, láti rí àwọn ministers, láti rí àwọn ọlọ́pàá, láti rí army, láti rí gbogbo àwọn navy, àwọn forces wa tí wọ́n ní right láti protect wa, tí wọ́n ń gbowó. Under legislative láti rí àwọn tó máa ṣòfin tí wọ́n ṣe pass state police ní àná, ìyẹn àwọn senate àti àwọn rep, the red chamber and the green chamber, láti ṣe gbogbo yẹn. The third arms of government, which is the judiciary, àwọn tó máa buwọ́lu, tó máa interpret law wa, àti ní wọn. So structure tá à ń lò ní Ọ̀yọ́ empire ní ìgbà yẹn, which is the Aláàfin, Ọ̀yọ́mèsì and the Ogbonis, òun náà ló wá padà wá replicate láti máa lò ní ọ̀rọ̀ arms of government tí eléyìí tá à ń lò lọ, tí àwọn òyìnbó fi stylishly tí wọ́n fi gbà ní ọwọ́ wa, tí wọ́n wá ń coordinate gbogbo insecurity tó ń ṣẹlẹ̀ lẹ́ni. Àwọn
Queen Elizabeth àwọn òyìnbó ògbà yẹn àwọn ló ti kọ̀ sẹ́lẹ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo la ṣe lè correct ẹ̀? Òun náà ni pé kí gbogbo wa jókòó ká rorí wa ká sọpọlọ kalẹ̀ pé báwo la ṣe fẹ́ to ọ̀rọ̀ ààbò lẹ̀ Yorùbá. Báwo ni meeting ṣe máa lọ láàrin àwọn ọba wa. Báwo làwọn olóṣèlú wa tí wọ́n máa gbàgbé ọ̀rọ̀ òṣèlú tó máa rota lájọ bí láti máa jókòó pọ̀ ṣe meeting pé kí la fẹ́ ṣe fún àtúntò orílẹ̀-èdè yìí. Bọ́sẹ̀ mọ̀ àwọn àríjẹ nídìí màdàrú ò ní fẹ́ kí gbogbo kinní ìṣẹ̀lẹ̀. Resources control tá a bá ń control resources wa tí à ń control security wa gẹ́gẹ́ bọ́ pass state police lẹ́ni tí wọ́n bá tún fi ṣòṣèlú tí wọ́n bá fi state police yìí lẹ̀ tí community police yìí wà téèyàn bá wọ àdúgbò ẹ̀sìn ó ti mọ̀ pé lè yóò ṣọmọ àdúgbò yín lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti pa àwọn ọlọ́pàá tẹ̀yàn sínú community yín wọ́n ti investigate landlord tó lọ wọlé ẹ̀. So gbogbo nǹkan tó máa ń jẹ́ kí ààbò wà ní àwọn reserve wa nínú igbó àti náwọn ọmọ tó yẹ pé a kó sí ibẹ̀ tí wọ́n kájú ẹ̀ láti protect inú igbó wa. Kò sí nǹkan tó le, is a very simple thing. But pé kẹ́ máa pariwo kí ààrẹ kọ́ ọmọ wa ààrẹ level ààrẹ tí èmi tí mi ò bá lè ṣe láti lè lọ máa kó àwọn èèyàn wọnú igbó kí n máa gbé kámẹ́rà lọ. Báwo ni whole Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe fẹ́ wá lọ ṣe irú ẹ̀? Ṣáwa gan tá a jọmọ lẹ́yìn wọn gan àní blame wọn pé kábíyèsí àkílélẹ̀. But èèyàn gbọ́dọ̀ máa gbọ́n, èèyàn gbọ́dọ̀ máa rorí, èèyàn gbọ́dọ̀ máa wáríwó ayé torí ọ̀pọ̀lọpọ̀ lòfin òye. Àwọn tó dẹ̀ ń tì yín tán bá mú yín tán àwọn náà lọ máa lọ sórí social media lọ máa condemn yín. Bí Ọmọyẹlé Sowore ṣe ń jà tó bó ṣe ń pariwo tó ọ̀hún rí side nǹkan tó ń ṣe pé future ni bọ̀bọ̀ yìí ń protect wọ́n tún ń bú ni torí pé wọ́n ń jẹun lọ́wọ́ torí pé àwọn oppressors wọ́n ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ so wọ́n jẹ́ kán rorí. Ní Zamfara wọ́n trade gold wọn àwọn ti ní resources control wa but ní south west ń bíbí báyìí gbogbo nǹkan tó jẹ́ tiwa ni wọ́n fẹ́ jẹ́ kán máa jẹ. Ẹ dẹ̀ má gbàgbé o àsìkò ọmọ Yorùbá máa tó lọ o 4 years máa tó pé o. Kí ni preparation àwọn leader wa fún àwa tá à ń bọ̀? Kí ni preparation Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún Yorùbá tó ń bọ̀? Ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ filé ayé lẹ́yìn sìn. Gbogbo ìgbà tó Ọbásanjọ́ ń ṣèjọba tá à ń sọ pé bàbá Ìyábọ̀ ẹ restructure Nàìjíríà ta submit oríṣiríṣi agenda for Ọbásanjọ́ bàbá yẹn sọ sí dustbin. Now he's blaming himself. Ó ń blame ara ẹ̀ pé òun ò ṣe. Aṣíwájú, you have every chance to restructure Nigeria. Ẹ ní gbogbo power nísìn tọ́lọ́ ń fún Yorùbá láti tò ilẹ̀ Yorùbá. À ń ṣe ọ̀nà, à ń ṣe nǹkan kọ́ lọ́ fi ń ṣèlú o. System la fẹ́, system tó jẹ́ pé ó máa jẹ́ kí generation tó ń bọ̀ tí ò ní jẹ́ kí wọ́n ṣerú lọ́ndà Fúlàní, tí ò ní jẹ́ kí ìlà ìlò ìbẹ̀rù bójó kó wà lọ́ndà wọn. Lójú ẹ̀mí yín ló ń kidnap àwọn ọmọ Yorùbá ló ń gbé wọn wọgbó láàrin wọn gbà. Tẹ́ ẹ bá wá lọ tán àwọn tó fẹ́ bọ́ sí ibẹ̀ ṣáàmọ̀ wọn ṣáàmọ̀ nǹkan tó máa ṣe fún wa tí power bá dọ́wọ́ wọn. Àwọn tó ń wọgbó ìwọ̀n rẹ̀kẹ́ wọn ni o. Àwọn tó ń wọgbó tọ́rọ̀ bá wọn ṣiṣẹ́ ńlẹ̀ Yorùbá yìí àwọn pípù ìrẹ́kẹ́ wọn ni o. 4 years máa pé o. Ẹ wo 4 years ẹ wo years Jonathan tó lò lọ́wọ́ pé o. 8 years Buhari pé o. 8 years tàwa náà máa tó pé o. Kí ni nǹkan tá à ń ṣe lẹ̀ fúnlẹ̀ Yorùbá? Ṣé content la fẹ́ máa create ni àbí a fẹ́ sọpọlọ kalẹ̀ fún àwọn ọmọ wa tá à ń bí? Ṣá a fẹ́ tọ́jú àwọn ọmọ tó ń bọ̀ ni àbákọ̀ fẹ́ máa ṣe nǹkan míì? Ṣé àwọn kan sọ pé bá a ṣe pọ̀ tó lẹ̀ Yorùbá yìí àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ará abẹ́ ń bẹ lára wọn tó pé tẹ́ bá tàn dí wọn títí ẹ rí i pé náà ìran wọn kẹrin àbí kẹta wọ́n ti gba ìrìn àjò ọ̀dọ̀ àwọn ará abẹ́ kọjá rí. Kì í ṣe lọrin nìkan làwọn ará abẹ́ ti lọ́mọ wọn ní ká lábẹ́kúta yìí alẹ́ka 50 tá a mọ̀ alẹ́ka ní gbogbo àwọn èmi ní ọba àgbèrè rágbèjì ìgbàyè òkùnkù bá ṣe wọ̀ wá láàrin lọ́nu táwọn èèyàn sì fọmọ fún wọn tán bímọ fún wọn tí wọ́n bímọ fúnra wọn. So gbogbo ọ̀rọ̀ àwọn ọmọ táwọn kìíní yìí ti bí kò sí kí wọ́n mọ̀ọ́mọ́ ta kò wá nílẹ̀ Yorùbá. Èmi ìgàn ó ti ṣe mistake tán kò ní mà para wọn lòun ẹ̀ẹ́kàn rí yóò kí sáré pé òun dance to their tune ní ẹ bá dẹ̀ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ dáadáa jíìnì wọn ní bẹ lára ẹ̀. Ó pọ̀ gan kò sínú wọn tó lè support Yorùbá láíláí kò sí Yorùbá ò ní lọ́ọ̀kì ẹ̀
báyà fẹ́ àwọn alámúlégbè tí wọ́n bí tòsí bí gan títí wọn lọ́mọ wọn mọ̀ sí ọmọ tó bá bí fún wa ìsọkùnrin ní ìsọbìnrin ló bí tètè wọn ni ó ṣe àwa nílọ́ọ̀kì ẹ̀ níbí báyìí ara bàbá gan tó ti lọ tó jẹ́ pé ìyá wọn ọ̀hún yẹn ni bàbá wọn jẹ́ tibí àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n jẹ́ àjọjọ gbé lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá títí ìran wọn ni wọ́n ń ṣe tìran ìyá wọn títí tá a lákàntì fún bẹ́ẹ̀ náà ló ṣe rí lẹ́yà míì náà báwọn. ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò jù lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Ehoro Fẹnugba Nation Fẹnugu Gate a fẹ́ máa la yín ọmọ Yorùbá a fẹ́ máa la yín lóye a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Igboho tó ń gbé kiri ṣe tá a bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá ẹja jẹ́ ọ̀ṣàkálá tá a bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹja jẹ́ òṣòkòlò ọ̀ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá láàrin ọ̀sẹ̀ bíi 2 sí 3 ń sìn Sunday Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity kí ló dé lẹ́nu ìjẹta sànà àwọn gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pèrè ẹ̀ pé ọ̀kan gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tán àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́ eléyìí ò bójúmu àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé kí o tọ́ irọ́ kó máa sọ lẹ́nìí kó máa sọ lọ́la kó máa sọ lọ́jọ́ mẹ́ta lẹ́nìí àti tí wọ́n ti ń sọ̀bọ̀ látẹ̀yìn irọ́ yẹn máa padà dòótọ́ tí ò bá sí àwọn èèyàn tó máa dìbọ́ǹkẹ̀ ìyàwó gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ó dáa kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọwọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá. Yorùbá ò ní lọ́ọ̀kì pé káwọn ọmọ wọn kí wọ́n fẹ́ ẹ̀yà míì kọ́ ọmọ tí wọ́n wá bí kó wá máa ṣe ti Yorùbá àní. ní àná ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kẹ́yìn èèyàn mi kọ́kọ́ lọ sí ibi tẹ́ bá wà káàkiri orílẹ̀ àgbáyé ẹ máa bá wa súre fún olóyè Sunday Igboho torí ipa ribiribi tí ń kó lọ́wọ́ tá a wà yìí ẹ máa bá a súre fún un kọ́lọ́run ọba tó dá ayé òun ọ̀run kó máa bá wa pa àlọ́ rẹ̀ àtàbọ̀ rẹ̀ mọ́ nítorí ọkùnrin ogun ni ó ti tara bọ́sẹ̀ yẹn gan o àti ti Igboho àtàwọn tó kó ní oríire local government ní Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ lólóyè sí papọ̀ báyìí Igbó Ọ̀yọ́ tá à ń sọ ìrìn àjò ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó le bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wá láti là wá lóye pé ẹ má jẹ́ kí wọ́n máa gbé ìrìn àjò yẹn sórí amóhùnmáwòrán mọ́ sórí ayélujára ṣùgbọ́n ṣe mọ̀ torí kálẹ̀bà wọ́n ní ẹni tí bá yẹn gúgúrú fáfọ́jú yóò máa súfèé ni torí tẹ́ ẹ̀ bá súfèé afọ́jú rò pé gbogbo gúgúrú òun ṣe lẹ́ ń dà sẹ́nu ìtumọ̀ rẹ̀ nìyẹn tí jẹ́ kó lóye náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pọ́rọ̀ Nàìjíríà kì í sáré kì í rìn eré ní máa sá sọ́rí ìdí nìyẹn ẹnu tí a fẹ́ kí wọ́n máa fi hàn lórí ayélujára òun náà ni tọ́wọ́ wọn bá ba òkété nínú ìgbẹ́ kí wọ́n wá sọ bí wọ́n ṣe yanjú ẹ̀ kí wọ́n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ even tí wọ́n bá ṣe nǹkan ló kú òru wíwu lẹ́nu awo máa wo nínú wíwo ní kẹ́nu awo wọn máa wo
ká má sọ síta ká gbà pé yẹn ti lọ bá a ti fẹ́ nu ó nídìí. ẹ jẹ́ ká ronú gbogbo ọmọ Yorùbá, àsìkò ọ̀tẹ̀ kọ́ lélẹ̀, àsìkò rìkíṣí tẹ̀m̀bẹ̀lẹ̀kún kọ́ lélẹ̀, àsìkò pé kí ni future wa, báwo la ṣe fẹ́ gbára wa lóko ẹrú, báwo ni àwọn 419 òfin ní máa wọ politics kan máa gba owó tán ní kí ẹ̀ nípa wa, báwo ni àwa tá a believe nínú restructuring, àwa tá a believe lórílẹ̀‐èdè pé kó lè dáa, àwa tá a believe pé àwọn ògo wa lọ́la kí wọ́n má sọnù, báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, báwo la ṣe fẹ́ gba òṣèlú yìí lọ́wọ́ àwọn jẹgúdújẹrá, lọ́wọ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ aráàlú, lọ́wọ́ àwọn tí wọ́n rẹ́dì láti tòlú, báwo la fẹ́ gbà ní ọwọ́ wọn tí ìlú tiwa náà tó máa dàbí Amẹ́ríkà, tí ìlú tiwa náà tá máa gbádùn, tá máa lè sùn, tá máa fọwọ́ rọrí, tá máa lè sùn tí a lè ọrùn, tá máa lè sùn dọ́kàn, báwo la ṣe fẹ́ ṣe, kí la fẹ́ ṣe. Ẹ jẹ́ ká ronú ara wa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin tẹ́ ń jẹun tẹ́ ẹ ti darúgbó, ẹ lọ bá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ òótọ́ ọ̀rọ̀ kí wọ́n jókòó pé kí ni future lẹ Yorùbá, kí la fẹ́ máa fi rántí wọn bá a ṣe rántí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Lẹ́yìn Odùduwà, Awólọ́wọ̀ ló tún popular jù. Tí Ọlọ́run bá fún ẹ ní àsìkò ẹ tí ò bá lò dáadáa, á pé o. Gbogbo àwọn tó ń hèlì wọn, tó ń tàn wọ́n jẹ, àwọn gangan ló máa kọ́kọ́ mú pen and paper tó bá kú tán ló máa kọ nǹkan burúkú nípa wọn. Èmi fẹ́ rọ̀ wọ́n, mo fẹ́ bẹ̀ wọ́n as a president of the Federal Republic of Nigeria, ẹ pé gbogbo security àwọn ọmọ tẹ́ nílẹ̀ Yorùbá, ẹ tètè pé wọ́n. Nǹkan tó ń bọ̀ yóò ṣe kékeré, ẹ jẹ́ kí wọ́n mount gbogbo àwọn border wa, ẹ jẹ́ kí wọ́n protect ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kán gbalẹ̀ bàbá lọ́wọ́ wa, tó bá gbà lọ́wọ́ wa a máa ṣépè fún yín tẹ́ ẹ bá lọ tán, a máa ṣépè fún yín, a máa ṣe lot of things oríṣiríṣi tẹ́ bá lọ tán. Èyí tó yẹ ká máa fi ṣe ìrántí yín, àní rántí yín. Èyí tá a fi rántí Abíọ́lá, tá a rántí Awólọ́wọ̀, tẹ́ ẹ bá ṣe nǹkan tó yẹ pé ṣe ń sìn yìí, àní rántí yín. Àwọn ọmọ tó ń bọ̀ ò ní rántí yín. Àwọn ọmọ yẹn sì wọ́n ti gbin nǹkan sí wọn ní ọkàn pé wọ́n kó àwọn tó kù wọn sínú igbó, kò sẹ́ni tó lè protect wọn. Nǹkan burúkú dẹ̀ ni kí wọ́n gbé nǹkan burúkú sí ọmọdé lọ́kàn. Ẹ tètè ṣiṣẹ́ báyìí, ìwọ̀nba àgbà tó kù yìí ẹ fi ṣiṣẹ́. Jonathan sìn ó dúró kó máa implement, ó rò bó máa wọlé ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run padà fún ní chance kó wọlé mọ́, torí Ọlọ́run ló ń tò òun ló ń pín, àkọsílẹ̀ ti wà. Ó bá ṣoògùn kéèyàn fi gbogbo ayé rúbọ, tọ́lọ́n bá náà ò fẹ́yàn mọ́ bí kan kò fẹ́ mọ́ nìyẹn. So Jonathan tẹ́ ń wò yẹn, Kánú ó gbọ́n ni, gbogbo nǹkan tó ń pẹ́ǹdì tó ń wò pé incumbent lòun ò lè gbàgbára lọ́wọ́ òun, kò mọ̀ pé nǹkan change. Kánú ti implement ẹ̀, ó ti ṣe gbogbo ẹ̀ ni, kò ní níṣòro báyìí, kò ní ní problem. Àsìkò tẹ́yìn níyì ẹ sáré fi ṣe nǹkan gidi. Ọ̀rọ̀ kíní kan student loan kan là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹni tó bá fail lórí security, gbogbo nǹkan tó kù tó bá ṣe ó dàbí òróró tó fọ́ sínú ẹran ni, ó máa ba gbogbo ẹran jẹ́. Ìdí nìyẹn tó fi léwu ká máa fagbára sọ́wọ́ wọn. Àfẹ́lẹ́ ìtọ́lọ́run bá kó sí nínú pé kó nífẹ̀ẹ́ bàbá rẹ̀. Nítorí dẹ́fà ni pé leniency tí Yorùbá máa ń ní pẹ̀lú obìnrin, freedom tá a máa ń fún wọn, a kì í kó wọn pápá mọ́ra ká sọ pé ìwọ tá a fẹ́ yo ẹrú ni ọ́. Ẹ lọ wo àwọn ọmọ wa tí wọ́n fẹ́ ẹ̀yà míì, ipò ẹrú náà máa wà ń bẹ̀. Ẹ wo ẹ̀yà tó wá fẹ́ Yorùbá yóò ní freedom, tó wá máa wo ọkọ ẹ̀ bíi òmùgọ̀ tí ò gbọ́n. Nítorí ẹ̀ ni wọ́n wá kọ́ àwọn ọmọ sọ́dọ̀ pé ẹ má jọ bàbá yìí òmùgọ̀ ní o. Ní tó ń ṣẹlẹ̀ nìyẹn. Bọ́ ṣe máa treat obìnrin lọ́dọ̀ wọn lòun fẹ́ káwọn ọmọ tiẹ̀ náà tá bá grow ká máa treat obìnrin. Torí pé bàbá wọn treat òun fairly, á rò pé ó gọ̀, kò sì fẹ́ káwọn ọmọ rẹ̀ gọ̀. Ibi tá a ti get ẹ̀ rọ́ǹgì nìyẹn. Àwa náà tá bá wá ní èmi ò mọ ibi tí Fatima mú ẹlẹ́jẹ̀ méjì tí ò ní mú eléyìí tẹ́jẹ̀ rẹ̀ ṣọ̀kan. Ẹni ìyá rẹ̀ wá láti ilẹ̀ Yorùbá tí bàbá rẹ̀ jẹ́ Yorùbá, ìfọ̀wà ní mu, ìfọ̀wà lọ mélòó tí ìyá rẹ̀ jẹ́ àtọ̀húnrìnwá. Ibi tí ọ̀rọ̀ fà ti yé mi nù pẹ̀lú àwọn èèyàn wa tí ń gbé fà kiri. Àwọn èèyàn wa tí ń gbé fà kiri. Ifá ti ń gba dọ́là.
ìyẹn lọ lórí ọ̀rọ̀ àárín yẹn. A rí àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń pariwo pé olóyè Sunday Igboho ó ṣe gbá ó ṣàwo ìkòkò bàbá sásùn ẹnu géètì irọ́ nígbà mo sáà ń rẹ́rìn-ín. èyí tó fà tó lóye fi ń ṣàfihàn ẹ̀ rí nìyẹn. now ní State House lánàá gbẹ̀gẹ̀dẹ̀ gbiná like 24 states now ló ti agree lórí ọ̀rọ̀ state police. àwọn tó wá gbọ́ ìgbésẹ̀ gbogbo pátá òkè ọ̀yà wọn ti wá. kí ni táwọn ará òkè ọ̀yà rí tí wọ́n fi ń gbọ́ against state police gan? kí ni tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ń warú ọwọ́? nítorí pé ẹ̀wọ̀ ọjọ́ pípẹ́ tá a ti ń pariwo lórílẹ̀‐èdè yìí. ṣùgbọ́n mo kàn fẹ́ fi kékeré kan dá yín lójú ọ̀rọ̀ state police ó ti wá sí ìmúṣẹ. ó ti wá sí ìmúṣẹ. iṣẹ́ ti lọ lórí ẹ̀. mo sọ̀rọ̀ kan fún yín wọ́n ṣe é débi pé kódà CP tó bá wá jẹ́ state gómìnà ni ó yàn án ó sì ní bí federal ti máa checkmate wọn tí wọ́n máa ń go beyond. gbogbo kìíní yìí yóò reduce insecurity tó bá fi lè wá sí ìmúṣẹ. ẹwà àtọ́dún àti propose state police ó wà lára nǹkan tí Buhari fi campaign gbọ̀ngbà tó débẹ̀ àwọn èèyàn rẹ̀ ní òjò ṣe nítorí ìwà burúkú ọwọ́ wọn. because mú Fúlàní ní Ìbàdàn wọ́n lẹ́nìkan pè láti Sókótó pé ẹ lọ túlẹ̀ ó pe ọ̀gá ọlọ́pàá ó sì túlẹ̀ mo ò bí ọlọ́pàá rìn kó ti Fúlàní mọ́lé. níjọ wọn mú Kàbírù Sókótó tí Kàbírù Sókótó ní ilé ìtọ́sí ẹ̀ mú gàngàn bí Iskilu Wàkílù ṣe gbúrò kéèsì Iskilu Wàkílù mọ́ Iskilu Wàkílù ṣe gbọ́n kankan pa ẹ̀ mọ́. ara àwọn reason tá a ṣe nídìí state police nù. ṣùgbọ́n inú mi dùn pé gbogbo àwọn èèyàn wọ́n rí i pé nígbà tí wọ́n ṣe voting lánàá àwọn tí wọ́n gbà fún state police pọ̀ jù àwọn tí wọn ò fẹ́ lọ. kòtòkàlù kò dárí jọ rẹ̀ mú ó ti létò. gbogbo àwọn ètò yẹn ni mo fẹ́ ṣèwádìí lé lórí. mo mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni yóò sì wá sí ìmúṣẹ. tónúkálùkù padà máa dá igbó rẹ̀ gbé. now ẹja máa retí state police ó wá sí ìmúṣẹ. eléyìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu tún pùṣì lọ́wọ́ òun ni ọ̀rọ̀ eléyìí tí mo bá yín sọ lánàá. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan. bàbá kan send message kan sí mi. message yẹn mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. tí n bá parí ìwádìí mi lórí message yẹn màá jẹ́ kí gbogbo ilé ẹ̀yin náà fi ti gbọ́ àwọn nǹkan tó yapa sínú kí orílẹ̀-èdè ó pín sọ́nà mẹ́fà. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. kéèsì kan ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin Fúlàní kan. ń lọ ń ka ìròyìn nílẹ̀ Haúsá láti prepare mind àwọn Haúsá àtàwọn Fúlàní against olóyè Sunday Igboho. ní gbọ́ èdè wọn bọ̀ wọn bá màá máa tú fún yín tẹ́ ẹ máa gbọ́ nígbà tí màá gbé kinní yẹn wọlé. ẹ̀yin ò gbédè wọn o ṣùgbọ́n àwọn bá tábà sọ mbẹ̀ màá jẹ́ gbọ́ àti kókó bẹ̀. nítorí pé nígbà tí Fúlàní yìí bẹ̀rẹ̀ sí ní sọ àwọn Haúsá ní sọ fún àwọn Haúsá yẹn wá ń dá lóhùn wípé ìgbà yìí láàárọ̀ yín àwọn ti mọ̀ wá yó yín àwọn mọ̀ wá yín tẹ́lẹ̀ wò ẹ̀wádìí tó ti bẹ̀rẹ̀ ẹ lọ da ilẹ̀ onílẹ̀ rú kí kásá Yorùbá ń jí ẹ lọ da bẹ̀ rú ẹ wá gbé kéèsì wá sọ́dọ̀ àwọn káwọn ọmọ abayín káwọn sọpọ́tì yín pé kò sáyè fún yẹn mọ́ lásìkò táwọn wà yìí èyí náà fi jára yín gbọ́. àwọn tó bá tún gbọ́ Fúlàní ó lè fi tó gbọ́ èdè Haúsá wọ́n lè mọ nǹkan tí ẹni yẹn ń sọ. kun ga abin da ke faruwa da Fulani mu a cikin ƙasar Yarbawa. Sunday Igboho ya sa su gaba yana hukuncin gatari yana kama karya an sa mishi ido gwamnati ta kyale shi ya zama shi gwamnatin kanshi alhali shi ma mai laifi ne. Ni ban ga bambancin Sunday Igboho da Nnamdi Kanu ba, ban ga bambancin su ba. Sannan kuma yanzu manyan mu na arewa sun yi shiru ba sa magana akan wannan lamarin.
kun wallahi idan aka gama da al'ummar Fulani a cikin ƙasar Yarbawa ina mai tabbatar muku da cewa duk wani ɗan arewa in ya shiga cikin ƙasar Yarbawa nan sai sun kashe shi. Duk wani ɗan arewa, duk mai kalmar Hausa, in ma musulmi ne, in ma Kirista ne, to in aka gama da Fulanin da suke a cikin ƙasar Yarbawa, aka gama ta gayyara su, aka musu abin da aka ga dama, ba a ɗauki mataki ba, to duk wani ɗan arewa in ya shiga cikin ƙasar Yarbawa sai ya gane kure. An Fulani mai wayo. Wato masu iya magana suka ce kifi na ganin ka mai jar koma. Wannan rigima da suke tsakaninsu da Yorubawa so yake shigo da Hausa ciki. Abin da yake so yake nan. Su masu ƙarfin banza su shigo cikin wannan rigimar a yi ta kakkashe al'umma. To wannan kes kira ne ga Hausawanmu na masu zama ƙasar Yoruba. Wannan kes tsakanin Yoruba da Fulani da ke faruwa yanzu ba abu ne wanda ya kamata Bahaushe ya tsoma bakin shi a ciki ba. Kes ne ya haɗo su tsakanin shi da su Sonso Igboho. To ku ba su kai ƙarshen abinsu. kí n sọ̀rọ̀ Sunday Igboho pé ẹlẹ́ṣẹ̀ ni pé òun náà gan ọwọ́ rẹ̀ ò mọ́ ní pé kí ni ìyàtọ̀ tó wà láàrin Sunday Igboho àti Kanu pé náà gọ́ọ̀mẹ̀ntì ti filẹ̀ pé kó lọ máa bá àwọn Fúlàní jà nínú igbó wọn àwọn Fúlàní tó lọ sórí ilẹ̀ Yorùbá. Inú mi dùn pé ó sọ èdè yẹn lẹ́nu pé kásán Yorùbá wa pé àwọn Fúlàní tó wà lórí kásán Yorùbá wa pé orí ilẹ̀ Yorùbá ni wọ́n wà. Now Haúsá tí ń bá sọ̀rọ̀ yẹn wá dá lóhùn pé lẹ́nìí ẹ̀ máa Haúsá pè ṣé kìí ṣe tẹ́ ń ṣe lọ́dọ̀ àwọn náà lẹ́tọ́ lọ sí nílùú pé kò sí nǹkan tó kà àwọn Haúsá pẹ̀lú wàhálà yìí o ẹ lọ yanjú ọ̀rọ̀ ara yín pẹ̀lú Yorùbá kò sí nǹkan tó kà àwọn tí kejì ń tẹ̀ láti lọ́gbọ́n sọ fún wọn nìyẹn pé ẹ tó ti dé pẹ̀lú wàyó yín tẹ́ ẹ máa parọ́ mọ́ gbogbo èèyàn gbogbo tí ń sọ àwọn mọ̀ pé irọ́ ní pa pé ẹ lọ fíràn nílùú ẹ lọ ń jiyàn gbé àwọn onílùú wa yarí mọ́ yín lọ́wọ́ ẹ̀ wá ń pe Haúsá sí káwọn wa sọ̀pọ̀tì yín pé ọ̀rọ̀ ẹ̀sìn orí máa yẹn mọ́ ẹ̀sìn pé ká kò dá Ìgbò ìyá rẹ̀ gbé ni ìyẹn ń jẹ́ ọmọ yé báyẹn so kẹ́ lè mọ bí kìíní yẹn ṣe ń ta wọn lára tó wọ́n yìí fẹ́ olóyè ní ọkọ ìyá wọn wọ́n yìí fẹ́ rí ká má ti gbọ́ ọkọ rẹ̀ báyìí jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá wọn nù bó ṣe wọn gbogbo àwọn ọba wọn lọ́hùn àwọn sẹ́ríkì wọn ò lálàáfíà mọ́ gbogbo tí bàbá fẹ́ kí apá àwọn nù eléyìí tí wọ́n sáré mọ́ pé ápẹ́tẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti pé IG pé lọ mú Sunday Igboho àṣírí lè gbọ́ lẹ́nu mi lónìí ẹ̀ ní jẹ́ káwọn agbègbè yẹn lálàáfíà ẹ wá sí kára bíbá kẹ́ wá wò náà ẹ wá kára kẹ́ wá wò wọn ò ní gbé jẹ́ ṣùgbọ́n tí state police bá wà lẹ́nu báyìí ẹ̀rí pé wọ́n ò gbé jẹ́ ní àdúgbò mi tí mo wà bíbá yìí èèyàn dẹ̀ gbéra àwọn ọlọ́kadà wọ́n ń complain pé àwọn ọlọ́kadà àwọn ará bí òjì káwọn ò rí iṣẹ́ ṣe ẹ̀yin náà wá ń complain wípé ẹ̀yin tẹ̀ fẹ́ ṣe ẹ̀fẹ́ pé gáràjì sí méjì pé ẹ̀ mú ẹni tí ó máa gbowó títí wá lọ́tọ̀ àwọn tí máa jáwé gáràjì ń pẹ́ fẹ́ mú ẹni tí ó máa jáwé ìtọ̀dọ̀ títí wá lórí ilẹ̀ onílẹ̀ lórí ilẹ̀ Àwórì lórí ilẹ̀ Àwórì kí Fúlàní ó máa yan bọ́ wípé òun ó mọ ẹni tí ó máa jáwé gáràjì títí ẹ̀ wá mo mẹ orí báyìí pé nǹkan mọ̀ ṣe ìran Yorùbá lórí ilẹ̀ wa ẹni ẹ pè sí méjì gbogbo tó bá wù yín lẹ́yìn ó ṣe lẹ́sẹ̀ wọ́n sọ̀tàn kan fún wa pé níjọ́kẹ́ ìkan dáná bí wọn pé wọ́n sì gun ọ̀bọ yẹn lọ́bẹ ó sì gun Yorùbá lọ́bẹ pa torí pé yẹn ṣe ń lówó òwe pé tí ìwé tọ́jà látàárọ̀ tí ìsanwó rẹ̀ fún òun ó dẹ̀ gun lọ́bẹ lọ́rùn báwo lẹni tí ń wa márúwá ṣe máa mú wẹ́pọ̀n káàkiri táwọn èèyàn dẹ̀ máa wọ márúwá rẹ̀ nítorí ẹ̀ tí ìbá ṣe pé àwọn èèyàn wa náà tí wọ́n mọ bóyá ṣe máa ń empower àwọn èèyàn ìwà nfa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan-an ẹ má jẹun sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ torí ó wà lọ́wọ́ àwa náà ó wà lọ́wọ́ wa àwọn èèyàn wa tí wọ́n ọ̀kadà tí wọ́n márúwá àwọn ìwàkiwà kẹ́ mọ́ gbé price lórí ọjà ó wà lára tí ń jẹ́ káwọn èèyàn kán mọ́ wà lenient pẹ̀lú wọn àwọn ilé ìdẹ́ ní èsì òkókú ni wọ́n tó bá pè bìkan fún 500 naira
tó bá rà wọn ara bí tó bá sọ fún ẹ pé 100 naira lọ́fẹ́ gùn wọ́n ṣe tá àti gbé ọ wọ́n ní sọ sáà má bẹ̀ wọ́n gbé ọ. ìdí káwọn èèyàn máa ní ọkàn àti gun márùwá àtọ̀kadà wọn. àwọn èèyàn wa tó dẹ̀ hẹ́ẹ̀dì àwọn gáràjì wọn ìtàn pẹ̀lú àwọn national ẹ̀ ń rí ìwà táwọn èèyàn wa ń wù ẹ̀ ní lè control wọn pé àtẹ̀ ṣe yìí kò dáa òní kọ́ọ̀sì káwọn ará bí ó mọ ríṣẹ́ ṣe mọ́ yín lára. kò sẹ́ni tí ó mọ owó ẹ̀ dání tí ó rẹni tí ó gbé ní iye tó cheap tí ò ní gùn kò possible. Meji ó yá ẹ lọ gbé owó tó ti bẹ̀rẹ̀ sí ní dẹ́gbẹ́ but now Meji wo ló fẹ́ dá wọn lóhùn tọ́lọ́ mọ́lẹ́kì state police work before 2027 ṣẹ́yìn kan ó kàn déédéé mọ́ wá terrorize ìlú onílùú ẹ̀ kàn dé ìlú onílùú ẹ̀ dẹ́ bẹ̀rẹ̀ sí ní kápá kó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kápá ànújọ ẹ̀ sọ̀bẹ̀ dilé ẹ̀ sọ̀bẹ̀ dìlú but tó bá wá di karangida ẹ̀ kàn déédéé pé gáràjì àdéhùn kò ní sí Yorùbá tí ń ṣiṣẹ́ mọ́ ní gáràjì yẹn wọ́n láwọn arábẹ́ ti gba gáràjì mọ́ wọn lọ́wọ́ ó pọ̀ tẹ́ bá dé Festac Town ó wà Festac Town gbogbo junction pátá tọ́lọ́kadà wà pátá àwọn náà dominate ẹ̀ lè rí Yorùbá ń bẹ̀ mọ́ ìsídàkì Yorùbá ọmọ jáwé ẹni tí wọ́n jáwé ìjọ kankan ni wọ́n gun lọ́bẹ̀ lọ́rùn tí wọ́n lè dànù tí wọ́n fèèyàn wọn bẹ̀ tí ó máa jáwé àwọn Yorùbá òróró lọ́bẹ̀ ẹ kàn ń empower àwọn arábẹ́ ni òun náà ṣe ń kó wọn lójoojúmọ́ kẹ̀tíkẹ̀tí láti òkè ọya nígbà tí wọ́n ti rí lára yín pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀lẹ ń dà yín láàmú ọ̀lẹ afàjò ẹ̀yin náà ò fẹ́ ṣe ó rí mọ́tò báyìí ní gáràjì ní àjọ lọ́wọ́ ìtì ìbẹ̀rẹ̀ iṣẹ́ òun sì kọ́kọ́ fẹ́ mọ kókó ná ẹ wúrú àwọn èèyàn yẹn ẹ wúrú mindset wèrè yóò di gáràjì yóò páàkì ní kọ́kọ́ lọ́wọ́ àmọ́ fẹ́ mọ kókó náà o tó bá já wọn ni náà bá jí di gáràjì báyìí tàbí kó já wọn alàgàtà àtàjọ ń gbé tàjọ jẹ́ alábàágbépọ̀ wọ́n ti kíkì mọ́tò wọn ó yá èrò iṣẹ́ gbogbo Yorùbá iṣẹ́ yìí dáhùn lára yín bọ̀rọ̀ ẹ mọ̀ ṣe bí ẹni tí nǹkan rọ́ọ̀lù ọ̀kadà ó páàkì báyìí àwọn èèyàn ti complain pé ní gáràjì ibi tí wọ́n ti sọ pé àwọn fẹ́ pé gáràjì sí méjì yẹn ó dúró báyìí ó sì máa wọ ọ̀kadà lọ́ọ̀kan yóò lọ́wọ́ ọ̀lọ́bì kankan mọ́ ohun tí ẹ ti parí jẹ́ lónìí láago 4 ìrọ̀lẹ́ so ẹ máa ní láti dúró de àwọn ará bí ká gbèrò padà bóun ò sẹ́ni gba gáràjì bóun làwọn yóò bóun ṣe ní support wọn kí wọ́n gba gáràjì torí convenience àwọn èrò tí ń lọ tí ń bọ̀ ó dẹ̀ ráwọn èèyàn wọ́n dẹ̀ páàkì máa rọ àwọn sì jókòó síbi kan bó sì máa mọ̀ gógóró wọn ò lọ́bi kankan mọ́ nìyẹn wọ́n wá fi àwọn ará abẹ́lẹ̀ kan máa ṣiṣẹ́ gbogbo kínní ló ní ìdààmójútó ó yẹ káwọn tí ó mọ checkmate àwọn èèyàn wa ní gẹ́gẹ́ páàkì kọ̀ọ̀kan kan wà àwọn èèyàn nídìí iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ tẹ́ ẹ̀ fún iṣẹ́ àwọn tẹ́ ẹ̀ fún yìí ọ̀lẹ níwọ̀n ọ̀lẹ àfàjò tí ò ṣe tá àti ṣe kankan. ambes délé ẹ̀ ní rówó nǹkó pé fẹ́ni tó ní property tó gbé property ẹ̀ fún yín pé kẹ́ máa fi ṣiṣẹ́ ẹ̀ ní rówó deliver ibi tẹ́ ti rówó deliver ẹ̀ ní lọ́bẹ̀ àfihàn dandan máa fọ́ gbáyàwó tí wà ní gáràjì tí ń ta nǹkan nídìí tẹ́ máa bá àwọn èèyàn wa nù inú wọn máa dùn lórí nǹkan tí ò ní túmọ̀ kò ì pawó ronú bẹ́yìn náà ó ṣe ní títí yín ronú bẹ́ẹ̀ ṣe jẹ́ èèyàn ẹ wo àwọn tá a sọ yìí tí wọ́n bá ń padà sókè ọ̀yà lẹ́bírí iléyà wọ́n ó di márúwá tí wọ́n lò tán ti sanwó rẹ̀ tán wọ́n ó di sórí mọ́tò àtọ̀kadà wọ́n di padà sókè ọ̀yà ọ̀dọ̀ yìí náà ti mèkẹ́ o èyí tẹ́ sì ní sì jẹ gbèsè wọ́n sì ń lé yín kiri kẹ́ni mọ́rú àwọn ọmọ táwa náà bí sílẹ̀ tí ìwà tán wù torí ẹ̀yin ènìyàn wa àwa náà ó kù sí wa lọ́wọ́ o gbogbo ọgbọ́n tá a bá lè dá láti túnlẹ̀ wa ṣe ó ṣe kókó kì í ṣe ká ya ọ̀lẹ kì í ṣe ká yọ̀lẹ èyí fọ̀lẹ èyí fi ṣe nǹkan rí wọ́n èyí fọ̀lẹ ṣe nǹkan rí ẹ rí ìrìn àjò ayé bó ṣe rí ni lẹ́nu lọ wo àwọn ọmọ abáṣẹ́ tún kẹ̀tíkẹ̀tí lọ lóyìnbó lọ ṣe wàhálà lọ dààmú ẹ̀yin wà lọ́pọ̀tunítì láti wà lé ẹni tó bá fún márùwá pé kó lọ́fẹ̀ẹ́ lófò pé kó máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ṣé wò ó ti ṣàánú rẹ̀ ni àìwá tó ní ṣiṣẹ́ bàálà lẹ́sẹ̀sẹ̀ máa rí pé aago 4 mo ti ṣíwọ́ lónìí mo ń lọ kíní yóò wá jókòó sí dògógóró yóò bá mú ìyàwó ilé rẹ̀ kò ní fún lówó at the end of the day ní ìkọ́ tó lọ́bíṣẹ́ torí tá a bá ń kọ̀rẹ́ táwọn kankan lára àwọn àlejò tí ò ṣe dáadáa pẹ̀lú wa ó yẹ ká kọ̀rẹ́ táwọn ọmọ wa náà ti ń fààyè ńlẹ̀ fàlejò
tó wọ́n ti pa àwọn òní nǹkan amójútó nǹkan wa níta ní ọmọ wa lọ káwọn èèyàn wa kẹ̀tíkẹ̀tí láti òkè ọ̀yà wa lọ́dọọdún lójoojúmọ́ táwọn òlú wa á lè máa pariwo kò ṣiṣẹ́ bó ṣe pọ̀ lọ nìyẹn. tẹ́gbà wa rẹni tó serious nínú àwọn onímàrúwa wa àwọn arúgbó àwọn àgbàlagbà àfáà tí wọ́n rí wípé kò dáa káwọn ọmọ máa tọ́jú àwọn ọmọ àwọn ẹlẹ́wàá máa bá àwọn yẹn dẹ̀ ní agbára mélòó wọn ní. ẹ lọ wò wọ́n káàkiri bus stop àwọn retirees inú àwọn àgbàlagbà ní wàá máa ṣe wàhálà àwọn ọ̀dọ́ wa ò fẹ́ ṣe nǹkan ká ibi tí mò ń lọ nu wọn ò fẹ́ ṣe kankan tí bá dé lè tán ọ̀kadà fún kò ní sanwó rẹ̀ tán tí wọ́n fi gbà ń díẹ̀ ìyàwó ni ó máa lọ fowó ọ̀kadà tọ́jú ìyàwó tẹ́lẹ̀ kan kọ́ ọ̀lẹ́ tọmọtọmọ yóò lọ jókòó tì ọ̀dọ́ rẹ̀ ló bá ru sẹ̀mú lọlé ló bá ru fùfú lọlé gbogbo àwọn ìwà àrùn dáradára tẹ́ máa rí tí ló máa bí ni wọ́n máa wù. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi